àjùbà wọn náà fọwọ́ ara ẹ̀ tó ọmọ gidi dára lásìkò yìí. Àmọ́ kúkú béèrè rẹ̀. Ewúrẹ́ ò sọ pé òun ò bá gùntàn sí. Àgùntàn ló ní yóò òun òbí dúdú. Ó wíire gẹ́gẹ́. Èwo ní jó wíire? Sówe lọ́pàá. Bí wọ́n ti pa òwe ni pé ewúrẹ́ ò lóhùn sọmọ ìyá àgùntàn. Àgùntàn ló níyà àwọn òbí kúkúrú. Ṣé dúdú? Ọ̀dà ń bẹ̀yìn méjèèjì léèrè ń bí yín léèrè nǹkan kan. Ṣé kọ̀ságùntàn tó dúdú ni? Ẹ rí i pé kì í ṣe dúdú ni Yorùbá ń sọ. Kúkúrú ni ewúrẹ́ kò lóhùn ọ̀bàgùntàn ṣe. Àgùntàn ló níyà àwọn òbí kúkúrú. Pé wọn ò ga torí pé kí ni bí wọ́n bá bí àgùntàn lónìí tán bí ewúrẹ́ lónìí dandan ni ọmọ àgùntàn ó ga jù ọmọ ewúrẹ́ lọ. Yóò ga jù ọmọ ewúrẹ́ lọ. Ààyè yùn lọ yọ́lẹ̀ tí ewúrẹ́ fi ń sọ pé ewúrẹ́ ò lóhùn àbágùntàn sí àgùntàn ló níyà àwọn òbí kúkúrú. Èyí ò lọ báwọn àṣìsọ ọbẹ̀ nu. Àmọ́ bí tí òwe gangan ti máa ń wúlò ni pé nígbà ó bá di pé èèyàn kan ń yára rẹ̀ sọ́tọ̀ tí ọ̀fẹ́ máa bá èèyàn kan rìn tó ti di pé àbàtà ń ta kété bíi póhùn òbòdò tán níbẹ̀ wọ́n ti lorú òwe báwọn gbé èèyàn kan bá ń yára ẹ̀ sọ́tọ̀ pé àwọn ilé ìwé sára àwọn ilé ìkó wọn sára àwọn iṣẹ́ ìyá àwọn irú wọn la máa ń parú òwe báwọn fún pé akúkú wá ayé ẹ̀yin lẹ̀ wá wá ewúrẹ́ ò lóhùn sọmọ ìyá àgùntàn kò lóhùn ọba ṣe àgùntàn ló ní ìyá àwọn òbí kúkúrú ni kì í ṣe dúdú gbogbo ẹni tí bá ń parú òwe bẹ́ẹ̀ tí ń sọ pé dúdú ẹ máa fún wọn látúnṣe pé ewúrẹ́ ò lóhùn sọmọ ìyá àgùntàn àgùntàn ló ní ìyá àwọn òbí kúkúrú. Oya ẹbẹ mu wọ́n fún tó sọ ọmọ jẹ́rìí rẹ̀ ẹjẹ mu ó ti dàbà.